ọmọ Nàìjíríà kí ló ṣokùnfà tí àwọn ọ̀dọ́ ìràwọ̀ ọ̀sán fi ń wọ̀ láàárọ̀ tí wọn ọ̀dọ̀sán? Kí ló dé tí àwọn màjèsè tójú àgbà wọlẹ̀? Kí ni nǹkan tó fà á? Ẹ gbọ́ gbẹgẹdẹ ọ̀rọ̀ lẹ́nu ìyá tó bí Mohbad láàárọ̀ yìí. Kí wọ́n tó bí Mohbad, àṣírí wo ni ìyá yìí mọ̀? Ìgbà tí wọ́n bí Mohbad tán, kí ni iṣẹ́ tí wọ́n jẹ́ fún ìyá yìí lórí Mohbad? Ìgbà tọ́mọ yìí ń dàgbà tó pé ọmọ ọdún 4, àtọkọ àtìyàwó yọǹkàdé ọba Jésù ẹ sọ̀rọ̀ débẹ̀ láàárọ̀ yìí o. Àníyàwó lo èbò á débẹ̀ kí tọkọ tìyàwó ọmọ kọra wọn lẹ̀, orí ọmọ ni ó fàbọ̀ sí. Ọmọ ò ní gẹ̀ẹ́tì bí àárín rẹ̀. Ọmọ lọ báyìí nítorí pé tíyà bá ba wíńbí tí bàbá bá wíńbí, ọmọ ò lè straight, kò ní lè lọ straight mọ́ torí pé kò ní mẹ́ńtọ̀ nítorí òyìnbó ń pè ní aṣíwájú. Ọmọ ṣe o, igi oko doríkodò, ìràwọ̀ ara àwọn ògo orílẹ̀-èdè yìí, alẹ́ gbọ́ iṣẹ́ tí wọ́n jẹ́ fún ìyá rẹ̀ kún ó tóbi. Ṣé wọn bá lànà ọwọ́ rẹ̀ àmúlélẹ̀? Ìyá Mohbad bá ń gbé sórí ẹ̀rọ ayélujára bí ajere wa kó túṣu désàlẹ̀ kòkò. Bọ́rọ̀ ṣe jẹ́ láti bẹ̀rẹ̀. Lagelu 96.7 ó ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ o, ẹ darapọ̀ mọ́ bẹ̀ báyìí. Lagelu 96.7 àṣìṣó tí a gbọ́n. Ló wà mí wá ní ọjọ́ yẹn jọjọ Sunday, ṣùgbọ́n mo ti gbàgbé yí ẹ̀yẹn, ṣùgbọ́n ọmọ mi ti bá sọ yí ẹ̀yẹn fún ó máa rántí. First one mi wà ní bí 1.5 years or 2 years. Ìgbọ́n dáàdì ẹ̀yìn wá àbúrò ni wọ́n gbé wá kí mi. Ó ṣàti àtàntẹ́nu wọn ti lọ, wọ́n tún wá padà wá. Ìgbà tí wọ́n padà wá, wọ́n wá sọ pé ẹ̀mí Ọlọ́run, torí ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n wá ní ẹ̀mí Ọlọ́run ò jẹ́ kí àwọn nísinmi kan ní pé káwọn sọ̀rọ̀ kan fún mi. Wọ́n wá bẹ̀ mí pé tí mo bá ti lóyún lé ọmọ ẹ̀, torí pé ẹ̀gbọ́n ẹ̀yẹn ó kéré, kò tí ì pé bí 2 years or 1.5 years or 2 years ni. Wọ́n wá bẹ̀ mí pé tí mo bá ti lóyún lé ọmọ yẹn o, Ádámù ti lóyún àbí mi ti lóyún, pé mi ò gbọ́dọ̀ ṣẹ́ o. Wọ́n nù mí gan-an, mi ò mọ nǹkan tó jẹ́ bẹ́ẹ̀. Wọ́n wá sọ pé Ọlọ́run sọ fún àwọn pé ọmọ yẹn àwọn fẹ́ rán sínú ayé mi, ipe ó máa ṣàánú mi, ipe ọmọ yẹn máa mì gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n dẹ̀ sọ pé ọmọ tó máa ṣàánú mi ni o, ọmọ tó dẹ̀ máa gbèjà mi ni, ipe ìlérí Olúwa lórúkọ ẹ̀ o. Èmi ni mo wá yí ìlérí Olúwa yẹn sí promise, mo wá fi ń pè ní English name. Ìlérí Olúwa náà pè fún mi gangan ní Yorùbá. Wọ́n bẹ̀ mí ní ọjọ́ yẹn, torí àǹtí yẹn ti lọ, ó tún padà wá. Ó ní pé Ọlọ́run ní pé òun sọ̀rọ̀, òun ò dẹ̀ sọ́kùn tó lọ, pé tí ẹ̀lò ṣe wá padà wá. Ipe tí mo bá ti lóyún lé ọmọ tó wà lọ́rùn, kí n má rò bí ọmọ yẹn kéré, kẹ́rù máa bà mí. Ipe mi ò gbọ́dọ̀ ṣẹ́ o. Ipe ìlérí Olúwa pé ọmọ yẹn máa mì orílẹ̀-èdè Nàìjíríà, pé ìránṣẹ́ Ọlọ́run ni. Bó ṣe sọ fún mi yẹn, ìránṣẹ́ Ọlọ́run, torí ẹ̀ mo fi máa sọ fún ọmọ mi all the time pé ìránṣẹ́ Ọlọ́run ni ẹ ò kì í ṣe ẹni tó máa kọrin, a máa rẹ́rìn-ín. Má ní ìránṣẹ́ Ọlọ́run náà pè mí fún ẹ, kì í ṣe ipò yìí, ṣùgbọ́n mo máa gbàdúrà pé kí Ọlọ́run kó jọ kó mú ìlérí yẹn kó ṣẹ, torí ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n pè fún mi. Ipò ó dẹ̀ máa mì orílẹ̀-èdè Nàìjíríà. Àǹtí ẹ̀ dẹ̀ lọ níjọ́ yẹn. Ìgbà tí mo dẹ̀ wá bí orúkọ yẹn ni mo wá sọ, èmi ni mo wá fi ayọ̀ bá mi sí. Àwọn fámìlì dáàdì ẹ̀ náà sọ ní Ọládìméjì, èmi ni mo sọ ní Emmanuel, Ayọ̀bámi. Ṣùgbọ́n ìlérí Olúwa yẹn, mẹ́sẹ̀gì tí mo gbọ́ tó sọ fún mi, òun ni mo fi sọ. Àwọn dáàdì ẹ̀ ló sọ ní Ọládìméjì. Ó nìyẹn o, èmi ni Iya Mohbad o, èmi ni Iya Promise o. Ọládìméjì, Ayọ̀bámi, Emmanuel, ọmọ Alọ́ba. Èmi ni yẹ́ ẹ ṣàánú mi o, torí in fact ayé burú gan o. Kẹgbọn tí àyè ń sọ. Kò bẹ̀rù wọn, ṣùgbọ́n mo wá bẹ̀rù wọn gan. Wọn ò dẹ̀ wá ní agbára tó Ọlọ́run,
torí mo mọ̀ pé ọlọ́run ò ní disappoint mi, ó máa gbìjà mi jà. Ọlọ́run máa lò mú jẹ́ ti gbàdúrà pé kí Ọládìméjì promise kó máa wọ gbogbo náà àwọn èèyàn tó mọ̀ pé ó lè help mi, tó lè gbèjà mi, tó dẹ̀ lè gbèjà ẹ̀, kó máa wọnú wọn láti lè sọ̀rọ̀. Torí in fact ọmọ mi ò enjoy ayé ẹ̀ tó fi kú láti ayé náírà tí mo ti mọ̀. Mi mẹ́rin tó máa ń pè ní náírà, ọmọ mi ló jẹ́ kí n mọ̀, òun ló jẹ́ kí n mọ̀ wàhálà tó bá ọmọ mi fà, òun ló jẹ́ kí n mọ̀. Mo dé lọ sílẹ̀ kí lọmọ yìí ṣe, wọn ò rí nǹkan kan sọ náà o, wọn ò rí nǹkan kan sọ pé ó ṣe o. Wọ́n á fẹ́ mu nígbà kan gan, wọ́n jẹ́ ká mu, a tún lọ tọrọ àyè pé a fẹ́ mu, torí ọkàn ò balẹ̀. Tí ọmọ mi bá ń drive, ayé máa já, ayé já títí tó fi kú ni. Tó bá fẹ́ lọ sí show mi gan, ó máa sọ fún pé òun ò lè lọ, pẹ́rù bá òun pé torí àwọn mi mọ àwọn kejì náírà yẹn, ó máa wá bá òun, wọ́n máa ń nà mọ́mì, wọ́n máa ń nà ṣeré ni. Mi mọ̀gbà tó máa ń ké o, ṣùgbọ́n máa ń nà ṣeré, ṣùgbọ́n sọ fún mi pé tó bá wà nínú mọ́tò ó máa ké ni. Èmi ò mọ̀gbà tó ké, mi ìṣẹ̀mọ̀ pé ó máa ń ké gan, ṣùgbọ́n sọ fún mi pé tó bá ti wà nínú mọ́tò àwọn ní pé kí lòun ṣe. Ṣùgbọ́n mo bẹ̀ ọmọ mi títí mo ní kó jẹ́ kí n lọ sọ̀rọ̀, wọn ní ọ̀rọ̀ wo ni mo fẹ́ sọ. Tí bá ti lọ sílé náírà, oúnjẹ tó bá ti gbé fún mi, mi ò kí ń jẹun báyẹn. Mi máa ń gbàwẹ̀ láàárọ̀, mi ò kí ń jẹun, sáré máa jẹun. Gba oúnjẹ mo fẹ́ lọ jẹ, torí pò tí mo bá ọmọ mi gan, wọn ò lè fún mi lóúnjẹ gan kí n jẹ, torí ibi tó ń sùn sí. Tó mo máa sáré wá, tó bá ti dé, á ní mi, I trust you, mo mọ̀ pé ẹ tí ì jẹ oúnjẹ yìí. Mo ní mi ò jẹ́, á mú ráìsì yẹn á lọ flush, oúnjẹ náà bá ti gbé fún mi á lọ flush ẹ̀, ẹran á kó sínú nylon, wáìnì tó bá gbé fún mi ó máa pa sínú toilet, ó máa fìgò ná ara wọn papọ̀ báyìí. Ó máa ní kí n má jẹ o, pé mo fẹ́ kí n kú o. Mo máa ní ò fẹ́ kí n kú, ìwọ dẹ̀ ń gbénu léyìí, òde kúrò. Ó ní 3 years ní sáyà àwọn, àdẹ̀ ní kó tún lo 3 years yẹn, ó dẹ̀ pé. Ṣùgbọ́n nínà ni ìjọ kan mo lọ síbẹ̀, wọ́n ní kán gbé mi lọ sí hòtẹ́ẹ̀lì kí n lọ sùn kán ní dìpátímẹ́ǹtì kan. Mo ní mi lọ, ibi tí ọmọ mi sùn sí tèmi rí òun lájọ máa sùn síbẹ̀. Èṣì mo máa gbé mi lọ síbi kan tẹ́ gbé ọmọ mi lọ síbẹ̀ yẹn, ibẹ̀ ni máa sùn. Mi ò lọ. Ìjọ tí mo tún padà lọ, another day tí mo tún padà, wọ́n ti gbé mi sínú mọ́tò, wọ́n ti gbé mi débi tí wọ́n lọ. Ṣùgbọ́n ọmọ mi wà pẹ̀lú mi, kò sọ àwọn kan. Wọ́n kàn sọ pé àwọn fẹ́ kí n sùn síbí báyìí. Mo ní kí ló dé, why not? Ìgbà tán gbé mi débẹ̀, mi wọ hòtẹ́ẹ̀lì yẹn o. Ní kán dá mi padà sílé, ibi tó ń sùn sí yẹn, àjọ máa sùn síbẹ̀, ó tẹ́ mi lọ́rùn. Máa sà, ọmọ mi máa sá, àjọ máa ń sá káàkiri lọ sí department lóríṣiríṣi. Tó bá ti lo ibì kan lẹ́nu, a tún lọ, a ní a tún gbé mi kúrò ńbẹ̀, a ní òun fẹ́ kán pa mí. Ìwọ náà kọ́ jẹ́ kí n sọ̀rọ̀, wá ní mi ò lè sọ̀rọ̀, pé kí n má sọ̀rọ̀. Títí ìtò ṣe last, mo wá wà ńbẹ̀, ó pè mí wá lọ hospital, mo lọ bá, ó ń ṣe EPL lọ́wọ́ ni. Wọ́n ní wọ́n wá lọ ṣúùtì EPL yẹn. Wọ́n ní wọ́n nà, mo wá lọ bá, mo ní jẹ́ kí n sọ̀rọ̀, mo bẹ̀ ẹ́, mo kúnlẹ̀ fún. Mo wá ní òkè, àwọn tó mọ̀ ó yá máa pè wọ́n kó máa ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀. Mo ní ṣé kò mọ Wàsíù Àyìndé, ṣùgbọ́n olórin náà ni, ó rẹ́rìn. Mo ní ṣé kò mọ Pasuma, ó wá sọ pé òun mọ Pasuma. Mo ní ìyá pé Pasuma lójú mi báyìí, ó pè. Mo ní ẹni sí kọ́, mo ní mo ṣáà máa ń gbọ́rọ̀ ẹ̀ pé ó ṣáà nípa kan ní orílẹ̀-èdè Nàìjíríà. Mo ní pé ó náà máa pè. Mo ní òkè jẹ́ ká lọ sọ́dọ̀ ọba Ìkòròdú. Ó fún wa láàyè pé ká lọ sọ́dọ̀ ọba Ìkòròdú yẹn, ṣùgbọ́n later ó ní pé ká máa lọ mọ́. Ṣọdẹ sọ ìdí tí wọ́n fi ní kí ẹ máa lọ. Kò sọ, ó ní òun fẹ́ kán pa mí pé kí n má lọ máa rojọ́, nítorí kán má lọ kidnap mi. Èmi ò kí ń sọ fún èèyàn pé mi ni Ìyá Mohbad. Inú ilé tó gbà fún mi, mo ṣẹ̀ṣẹ̀ pé 5 months níbẹ̀ ni. Kò sẹ́ni tó mọ̀ pé mi ni Ìyá Mohbad. Ó dẹ̀ wá mi wálẹ̀ mẹ́ta, mi ì jẹ́ kán kí n mọ̀ pé mi nígbà tó kú. Ṣé ṣé mi ni mo bí, mo ní yẹn. Àwọn èèyàn gan pariwo pé ó ní kí n má ó mú mi kúrò ní ìyànà ni mo gbó mi kó ní kí n máa lọ sí Kòròdú pé kó lè máa wò mí ní time to time. Ó dẹ̀ tún mo ṣẹ̀ṣẹ̀ pé 5 months nínú ilé yẹn. Ó gba ṣọ́ọ̀bù gan fún mi. Ṣọ́ọ̀bù yẹn mi ti open ẹ̀, ó fún mi lówó, mo ti ra visa ńlá méjì, generator ńlá. Ìjọ tó kù yẹn gangan ó lóun máa send 5 million sí mi ipe kí n lọ fi rajà. Ìyàwó ẹ̀ náà máa wá bá mi ipe kí n pẹ́ tó máa support mi láti lè rajà, pé a lè rajà yẹn ní ẹ̀ẹ̀kan, ipe a máa rajà yẹn bí àbí 3 days torí ṣọ́ọ̀bù mẹ́ta ni mo fẹ́ máa fi kan ta foodstuff, provision,
mo dẹ̀ fẹ́ máa fi kan ta frozen fruits mẹ́ta ló wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí tó gbà fún mi torí mi dẹ̀ lè lọ sí Kòròdú mọ́ mo ní kán bá mi fi ṣọ́ọ̀bù yẹn náà torí ẹ̀rù ń bà mí mi ò lè gbé bẹ́ẹ̀ mọ̀ pé kán bá mi fi ṣọ́ọ̀bù yẹn rent mo sì bẹ ẹni yẹn lẹ́yìn pé ó ṣàbá mi fi rent nǹkan tó bá owó tó bá ṣàtìrí kan kó fún mi ẹ̀wù nǹkan tí mo rí nìyẹn ọmọ mi ò enjoy ara ẹ̀ mi ò lè parọ́ fún ẹ̀yin abiyamọ lílé ẹ̀rù màmá bá tí mo bá wá síbí báyìí ibi tó máa jókòó sí nìyẹn máa jókòó tì máa mú lọ sókè kó lọ sùn àníyàn wọn máa mírí ìgbà tí mo wá rí i pé èmi tẹ̀ ti rò pé gbogbo nǹkan yẹn ti lọ ṣùgbọ́n gbọ́dọ̀ tó wà ná nígbà tó ṣe EPA yìí mo ẹ̀ ṣe mọ̀ pé àwọn pípù yóò ti padà lẹ́yìn ọmọ yìí kí ló dé wọ́n dẹ̀ máa lọ sí police station torí mo dúró bí ẹ̀ẹ̀mejì tí wọ́n sọ pé police station ni wọ́n lọ tí wọ́n dẹ̀ fi dé padà wá bá mi nílé báwọn ti lọ report bí àwọn ti lọ report mo wá ní òkè mo tún gbàgbọ́ ìgbà tí mo wá sígbà mo lò 10 days lọ́dọ̀ ẹ̀mí mọ̀ kó máa kú Saturday mo ṣẹ̀ṣẹ̀ kúrò níbí báyìí tó kú níjọ́ Monday yẹn o nǹkan tí mo fi kúrò níbí báyìí Saturday pé ó fẹ́ lọ sí show ó dé bẹ̀ mí ó bẹ̀ mí 10 days yẹn tí mo lò gan ó máa bẹ̀ mí á ní kí n má ti lọ mo wá ní ṣé kò ní jẹ́ kí n lọ sí church ní ọjọ́ Sunday pé mo ò tí ì lọ church fún 2 weeks pé mo fẹ́ lọ gbàdúrà pé mo ti ń lose ara mi pé mi lọ sí church torí church tí mo wá dárúkọ ló wá ṣe ní kí n máa lọ mi ìbá má kúrò níbí báyìí torí wà tìyàwó ẹ̀ wọ́n ń tàn mí tí má lọ bá promise pé mo ti fẹ́ máa lọ fún mi lówó kò fún mi torí pé kí n má lọ kò tí ì fún mi lówó oúnjẹ mi máa ń fún mi lówó oúnjẹ lóṣooṣù ṣùgbọ́n ti mọ̀ pé téhùn tó bá ti lè fún mi ní owó yẹn máa máa lọ ṣùgbọ́n kò wá fún mi lówó yẹn pé kí n má bàa lọ ṣùgbọ́n gbà tí mo wá dárúkọ pé mò ń lọ sí church pé kò jọ ó ní mo wá lọ báyàwó ẹ̀ náà ó ní mọ́mì kí lọ bọ́ ọmọ yín o ìgbà tí mo lọ bá ó ní òun àti ìyàwó òun làwọn ò jẹ́ ká lọ wípé torí ẹ̀ náà mi ò lè sọ̀rọ̀ fóun kóun gbọ́ mi ò lè sọ̀rọ̀ fún ìyàwó òun kóun gbọ́ torí àwọn jọ plan ni pé kí n má ti lọ. mi ò wá sọ̀rọ̀ mo wá ní kí ló dé ó ní kí n má ti lọ pé ṣe bí Liam nìyẹn máa ń gbé máa ń tọ́jú ẹ̀ wípé ó máa sọ pé tí mo bá ti dé wípé òun máa ń rest torí Liam pé torí mo máa bá òun pé ó dé sọ bó ṣe wá sọ̀rọ̀ yẹn gan mo tún pìtì ẹ̀ pé tí mo bá ti dé lòun máa ń rest torí Liam pé kò sẹ́ni tó máa ń bá òun gbé nǹkan tí wàá pé ó má wọrí mi máa pẹ́ kí n tó lọ torí ẹ̀ máa bẹ tọ́jú ẹ̀ máa bẹ gbé nǹkan tí mo rí mọ nìyẹn pé wọ́n wá pè mí ṣì báyàwó ẹ̀ sọ̀rọ̀ ní ọjọ́ Monday yẹn mo kàn pé lórí fóònù mo ní promise nǹkan ó ní kí ló dé mo ní kò sí nǹkan kan mo ní ṣó sùn tí mọ́júmọ́ ó ní òun sùn tí wọ́n rí tó sọ fún pé òun sùn tí mọ́júmọ́ yẹn tí nǹkan bá ṣà ń ṣe ó yẹ kóun mọ̀ torí mi mọ̀ mo kàn rí kó kọjá lẹ́gbẹ̀ẹ́ mi níbi tí mo ti ń ṣe prayer mo kàn rí kó rọra kọjá mo kàn sáré mú fún un ó wá ní ó ń sùn pé àmọ́ mi kì í má bínú o ipò ń sùn ni mo ní ó ń sùn nìyẹn ó wá ní àmọ́ mi ṣe mo gbọ́ nǹkan kan mo ní mi ò gbọ́ nǹkan kan ó wá sọ fún mi pé nítorí pé ibi tó lọ wípé ó ṣèṣe lọ́wọ́ ó wá ní ó ń sùn tó ti lọ perform ní ọjọ́ Sunday yẹn mo wá ní kí ló wá ṣe ó ní ó kàn fi ọwọ́ ṣèṣe ni wípé torí ẹ̀ ó ń rest mo ní òkè mo ní torí mo ní pé kó lọ bá mi gbé fóònù fún owó àgbà tó lè sọ pé ó ń rest tí mo ń bá yẹ ti ń rest báyẹn kò sẹ́ni nǹkan tó máa èmi ìyá ẹ̀gbọ́n mi kì í disturb ẹ̀ màá kàn máa ṣílẹ̀kùn màá kàn máa wò ó tí n bá wà níbí báyìí ó lè sùn látàárọ̀ di ọ̀sán gbà mí màá kàn ṣílẹ̀kùn màá wò ó màá rí i pé kò tí ì jí màá padà torí ẹ̀ náà ẹ gbà mí ẹ ṣàánú fún mi mo nídìí àánú Ọlọ́run àti àánú ènìyàn lórí ọ̀rọ̀ Mohbad torí ọmọ mi ò sick nǹkan kò ṣe wọ́n kàn gbà lọ́wọ́ mi ẹ ṣé mo dúpẹ́ o ò ṣe wọ́n kàn gbà lọ́wọ́ mi ẹ ṣé mo dúpẹ́ o. igi oko dorí kodò ọlágbára púpọ̀ o a sọ̀rọ̀ débi ìwárìrì omi bọ́ lójú ọ̀pọ̀lọpọ̀ ògo òdílé kan rèé kan tó bí òun lọ́lọ́run ọba ti gba ẹnu ẹnìkan sọ̀rọ̀ wọ́n tún bí tán
ògo ọ̀hún bẹ̀rẹ̀ sí bú jáde díẹ̀ ṣùgbọ́n ibi tí mo fẹ́ ká lọ láàárọ̀ yìí ibi tí ó sọ̀tọ̀ọ̀tọ̀ ni a bá àwọn òbí sọ̀rọ̀ ìyá àti bàbá ò sí papọ̀ bó lọmọ ṣe fẹ́ ṣàṣeyọrí bó lọkàn ọmọ ṣe fẹ́ papọ̀ bó lọmọ ṣe fẹ́ ní ìtẹ̀síwájú torí ẹ̀kọ́ nìkan kọ́ ẹ̀kọ́ léèwé nìkan kọ́ lẹ́kọ́ ẹ̀kọ́ tilé gan bá bá ní ọmọ mi wọ fásitì ọmọ mi wọ léèwé àkọ́bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ayénu ẹ̀kọ́ tiẹ̀ gangan tí ó fi jẹ́ èèyàn ìwọ ló yẹ kó kọ́ nínú tó o bá ń ṣe ni ó ti máa mú bọ́ǹgbà tẹ̀ ẹ̀ sí papọ̀ kò lè sọ pé bí ìyá mi àti bàbá mi ṣe é ṣe rè á dọ́dọ̀ àwọn ọlọ́pàá láàárọ̀ yìí àwọn ọlọ́pàá tó wò sùnsùnsùn tí ọmọ yìí dẹ̀ ń ṣe tó ń live stream ní gbogbo àwọn ibi tí wọ́n ti ń nà á bí wọ́n ṣe ń nà á káàkiri ẹ̀yin agbófinró wa ẹ sún ṣòkòtò yín ẹ má jẹ́ ẹ má ọlọ́run ọba kó gbogbo ìlú lẹ́yìn lọ́wọ́ gẹ́gẹ́ bí agbófinró ni kí ló dé ó ti di 50 naira 100 naira sábà mú ó mà ṣe o àwọn ọ̀dọ́ àádọ́dọ̀ tiwọn náà ọ̀dọ́ tó jẹ́ wípé mo fẹ́ lówó bíi dádì mi ni wọ́n ń kọ́ kiri at the age of 16 ó ti fẹ́ kọ́lé alájà 6 ìkan nínú àwọn ọ̀rẹ́ Mohbad sọ̀rọ̀ ó ní òun ò sunkún torí pé Mohbad kú nìkan òun sunkún pé sẹ́kọ̀ òun kúkú dúró de àsìkò ọlọ́ọ̀ni àbí nítorí tó ṣẹlẹ̀ sí Mohbad kọ́ mọ́ bá a padà ṣẹlẹ̀ sóhun wọ́n á tàn yín wọ́ tán wọ́n wà á ha wọn máàrin iwájú ò ní ṣe lọ ẹ̀yìn ò ní ṣe padà sí ó sáfẹ́ ọ̀fẹ́ blow láì ṣe gílóòbù ọmọ ṣe o. ẹ wo atọ́kùn. tó mọ̀ ń bọ̀ ọba ni Jésù. atọ́kùn. ọ̀rọ̀. ọ̀dà ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín láàárọ̀ tèmi. ọ̀rọ̀ yìí gba omijé lójú ó dẹ̀ mú. àwọn èèyàn sọ bẹ́ẹ̀ lórí Facebook ẹnìkan lòun ti sunkún olórí dẹ̀ ń fọ̀hún. ó dẹ̀ mú ìbànújẹ́ púpọ̀ ọkùnrin kan máa ń mú mọ́ra ni. olórí dẹ̀ ń fọ̀hún. atọ́kùn. ẹ ṣí àyẹ̀. ọkùnrin máa ń mú mọ́ra ni. ṣé rí. ẹ jẹ́ ìjọba ibi hàn ti fẹ́ẹ̀lì á sọ láàárọ̀ yìí. ṣé rí nǹkan àkọ́kọ́ tí màá kọ́kọ́ sọ ni nípa ògo Mohbad ọmọ tó bá ẹni tó bá ti gbọ́ òbí tó bá ti gbọ́ ìlérí nípa ọmọ kó múra o mo sọ̀rọ̀ ìràwọ̀ fún yín lórí prógámù yìí tẹ́ bá rántí wọ́n ti rí ògo ọmọ yẹn kó tó bí ìràwọ̀ náà ní kó porúkọ ẹ̀ nípínlẹ̀ Ondo ọmọ yẹn ever first ní látìgbà tó bá ti wọ primary school ó dé primary 6 àwọn òbí ò múra wọn ò gbàdúrà wọn ò múra lórí ọ̀rọ̀ ẹ̀ ọ̀tá dẹ̀ ṣe ọmọ yẹn pa ọ̀pọ̀lọpọ̀ máa wò pé ayé ò lè pa kádàrá dà ṣùgbọ́n wọ́n lè yọwọ́ aago sẹ́yìn irọ́ ni o tí oníkádàrá ò bá fi àdúrà di kádàrá ẹ̀ mú wọ́n á máa ju kádàrá sínú kànáà o. ṣe rí àwọn ní àkọ́kọ́ ògo òdílé. ẹlẹ́ẹ̀kejì tí Sátánì tẹ́sù bá ti rí nírì pé ọmọ yìí lógo òyìn tó fẹ́ ṣe láti ba ògo ọjọ́ iwájú ẹ̀ jẹ́ láti ti ògo yẹn sómi náà ló ṣe mú kí ìrìn àjò ìyá àti bàbá kó pínyà. ọkọ̀ọ̀kọ̀ ńlátọmọ ọdún 4. ó kọ́ mú kí ìrìn àjò àti bàbá àti ìyá kó pínyà tí ìrìn àjò bàbá àti ìyá bá ti pínyà. ìgbà tó yẹ kẹ́bẹ̀ sí kọ́ gan-an ló pín wọn níyà. ló pín wọn níyà so ọmọ ò nílé mélòó ṣe bàbá tó ti máa jáde látàárọ̀ alẹ́ ló máa dé mélòó tó bá sọ pé èdè wọn ló máa gbọ́ wọn ò lè sọ pé father language wọn ní modern language torí pé èdè ìyá lọmọ máa ń gbójú. mother's tongue èdè ọmọ ìyá lọmọ máa ń gbójú torí ọmọ ló máa ń sábà wà lọ́dọ̀ ìyá púpọ̀ ṣùgbọ́n tó bá wá ti di situation pé bàbá àti ìyá ti pínyà ọmọ wa faramọ́ bàbá ṣe bí bàbá rì márì tí bàbá bá rì márì tí ìyàwó tí bàbá bá fẹ́ tí ò bá wá kó lè má tẹ́kì àwọn ọmọ yẹn gẹ́gẹ́ bí ọmọ tóun ti fún. ojú mẹ́wàá ò lè jójú ẹni so wọ́n fọmọ tiẹ̀ lẹ̀ yọ́ máa tọ́ ọmọ lọ́mọ ni. so àwọn òbí yẹn ó ti kọ́kọ́ wọ́wọ́ látọ̀dọ̀ wọn
nítòótọ́ wọn ní ìránṣẹ́ Ọlọ́run ní bàbá ṣùgbọ́n tó bá gbé ìránṣẹ́ Ọlọ́run tó mọ ohun tí wọ́n gbé dání tí wọ́n mọ ohun tó ń ṣe kò yẹ kó lajúlẹ̀ kídìlé àwọn pílà. ṣé tẹ́ ẹ̀ sọ ni pé tí wọ́n bá ní ológo lọ́mọ yìí o kí òbí ọmọ wí kọ́ mọ́ kàn máa fẹ́ yín ké Àbíbù wọ́n lọ́ọ́ ra mọ́tò fún mi. láti kékeré lòbí ti kọ́ máa gbàdúrà. ti gbọ́dọ̀ múra tí ò gbọ́dọ̀ filẹ̀ rárá ìgbà tí wọ́n ti sọ fún ìyá pé ìránṣẹ́ Ọlọ́run ni láti kékeré ṣe rí tí ọmọ bá gbé ògo ńlá wáyé pàápàá bá sọ pé ìránṣẹ́ Ọlọ́run èṣù á fẹ́ divert síbòmíì. wọ́n ní bó rí bá ṣe tó ní ṣe fọ́ olórí. sẹ́ni tó bá jẹ́ pé Mohbad òkú ni yóò sì padà di wòlíì àgbáyé. bẹ́ẹ̀ ni èmi náà rí bẹ́ẹ̀ ẹ rí i pé orin tí ń kọ gan orin ẹ̀ kò ẹ rí i pé orin ẹ̀ tó bàtẹ́ńtẹ́tì ẹ̀ gan orin ẹ̀ tó mọ Ọlọ́run tó ti mọ. ó fi ń jẹ́ ọ̀sẹ̀lẹ̀ lọ́jọ́ wájú. ẹ wọ bàtẹ́ńtẹ́tì tó ní Jésù gbà mí o ìbá sì padà sọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n torí pé àwọn òbí tí wọn ò ní wọn ò fàdúrà jagun fún wọn ò parapọ̀ tó bá jẹ́ pé wọ́n parapọ̀ tó fàdúrà jagun fún èṣù ò ní lè ráyè divert attention. èṣù divert attention okun yẹn ti pọ̀ jù lọ. okun ti pọ̀ jù lọ mélòó ló fẹ́ dájà bẹ́ẹ̀ ọmọ 27 years. ìwọ òbí sọ̀ ń gbọ́. àgbàlagbà gan àgbàlagbà tó gbógo wáyé tó gbé ògo wáyé tí ògo ẹ̀ tóbi ó gbọ́dọ̀ ní àwọn àfàdúrà jagun kan tó máa fàdúrà jagun fún ní kọ̀rọ̀ nbì kan torí èèyàn lè dá gbàdúrà ògo ayé ara ẹ̀ fúnra ẹ̀ èèyàn lè dàgbà èèyàn lè dàgbà dúró ògo ayé ara ẹ̀ so àwọn òbí yẹn ní wọ́n ní lọ́wọ́ dìsẹ́rù èyí tó dẹ̀ tún dàbí ẹ̀ ṣe rí àwọn òbí tún ní lọ́wọ́ láwọn òbí kan òun rí ọmọ ẹ̀ ó ń ṣe yahoo òun rí ọmọ ẹ̀ ó ń ṣe gangster òun rí ọmọ ẹ̀ ó ń gbé dírọ́ọ̀gì ó kò tí ń lówó ó ti kọ́lé fún ẹ ó ti ra mọ́tò fún ẹ yóò padà borúkọ ẹ jẹ́ lọ́jọ́ iwájú ìyẹn ní tàwọn Naira Marley àti Sam Larry mo ń wo kíní kan lórí social media recently Sam Larry àwọn tó jẹ́ family ẹ̀ wọ́n dẹ̀ ṣèwé pé àwọn ti jọ̀wọ́ ẹ̀ ó torí pé kó má bà bí àwọn jẹ́. bẹ́ẹ̀ ni mo kà lórí social media náà. pé kó má bá kádàrá ayé ẹ̀ lọ. kó má bà bí àwọn jẹ́. ọmọ tí ọmọ má pa mí. ọmọ rí ọ̀sán gbàfọ̀ nǹkan sọ wọ̀lú orójú olè ò mú. ọmọ má pa mí tó bá yá yóò padà dán ọmọ má para ẹ ọ̀pọ̀lọpọ̀ òbí tó lọ ra láptọ̀pù fọmọ pé kó máa ṣe yahoo. ẹ l'association. wọ́n padà di gangster lọ́jọ́ iwájú tí wọ́n padà bójú wo òbí jẹ́ ni tí wọ́n padà bà orúkọ family jẹ́. ọ̀pọ̀lọpọ̀ ọmọ ṣe o. ẹlòmíì ọmọ ẹ̀ ara mọ́tò fún ọmọ tí ò tí jọmọ 25 years tí ò tí jọmọ 22 years tí ò jọmọ 23 years tí ò ṣe pé ó ṣiṣẹ́ níbì kan gidi wọn lọ́jọ́ ní yahoo àwọn ará mọ́tò fún ara adé fún inú òbí amadu kò mọ̀ pẹ́ kó ọjọ́ iwájú nínú òkú dùn lórí àwọn ọmọ yẹn padà burúkú ẹ̀jẹ̀ ni. ó kù kan ṣé méjì tẹ fẹ́ sọnù ojú òní tìyín ẹ fi kan yòókù pamọ́ mò ń padà bọ̀ bẹ́ẹ̀ bàbá ọlọ́dán àgbà ìwà lọ́jà kórí ọmọ tuntun ọmọ wọ̀ màjèsín 27 years lọ́mọ yìí ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n ìkókó jòjòló tó ṣe bẹ̀rẹ̀ ayé ẹ̀. ẹ ti mọ̀ pé star káàkiri àgbáyé lọ́mọ yẹn. ọba jésù mọ̀ ń bọ̀ bàbá ọlọ́dán. àwọn ọlọ́pàá ni mo fẹ́ sọ̀rọ̀ wọn ni mo fẹ́ gbà mọ́ràn ní ọdún kan bàbá ẹnìkan lórí rédíò gbogbo rédíò nàìjíríà ló gbé sọ rédíò nàìjíríà ló gbé sọ ìtàn yẹn ọkùnrin yẹn ńgbà tí ó kú ó ti dàgbà ló bá fi ìwé yẹn fún ọkùnrin tó sọ yìí ó ní kí kálukú kó ṣọ́ra o wà ní púpọ̀ ní kó ṣọ́ra o ó ní kó kálukú ó ṣọ́ra ó nígbà yẹn ọkùnrin yìí mu ọtí yó lọ́lọ́ wá ọkọ̀ pààyàn ńgbà ọkùnrin yìí mu ọtí yó tó lọ́ wá ọkọ̀ pààyàn tán DPO ní ìyá ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ tó kó tí mo di DPO wá DPO ní ẹ bá lo ẹsẹ̀ sí wọ́n lo ẹsẹ̀ sí ní ẹ bá gba ọkùnrin obìnrin lẹ̀ ọkùnrin ọlọ́pàá yìí sọ pé kí wọ́n lọ mú ọtí onígò green wá pé tí ẹ bá ti mú ní onígò green wá kí wọ́n sí mẹ́mẹ́ kí wọ́n dà sí ẹnu òkú ọkùnrin
ní bá dà sí ẹnu ní bá ní kọ̀ wá tán ọlọ́mùtí yóò lókun. ní bá béèlì ẹ̀ kí ni wọ́n fọ́hún ó ní kí wọ́n sá fún un ní owó tó bá ti lè gbé ọmọ àwọn dé ìlú èbó ọgbẹ́ ìlú èbó ọgbà ìlú èbó lọ gbọ́ ọdọọdún kẹtàlá lọ́ba lọ́dà bàbá ìyá ọmọ bá wálé láti ìlú èbó wálé láti ìlú èbó báyìí ọkàn kọjá lọ́jọ́ náà ni àtàgbàjá kékeré yóò kí ọ̀rẹ́ rẹ̀ lọ́ba sílẹ̀kùn yóò lọ kí ọ̀rẹ́ rẹ̀ ibi tí mọ́tò pa ọkùnrin yìí sí níjọ́ àkọ́kọ́ tí bàbá ẹ̀ fi mọ́tò pààyàn sí. ẹyọ tí bàbá ẹ̀ tí mọ́tò ibẹ̀ mọ́tò pa sí ibẹ̀ mọ́tò pò náà sí. ẹ̀sán lókè yẹn. bí mo fẹ́ bí mo ń bọ̀ nu kí àwọn ọlọ́pàá gbogbo pa tí wọ́n ti kó tàbí tí wọ́n ó kó. ọ̀dọ̀ ọlọ́pàá lẹ́yìn lọ bàbá. ọ̀dọ̀ ọlọ́pàá ni mo lọ. tá lọ bá lo àbọ̀ ń bọ̀. kí bọ́ọ̀sì á. ọmọ yìí ti ń pariwo kí kó tó kú. before the boy die ló ti ń pariwo. ṣáájẹ́ lókè òkun ṣé bí wàá ṣẹlẹ̀. kí wọ́n ń tẹ̀tẹ̀ láìfò òun ẹ̀sán rẹ o. ẹ wá ní ẹ ti ń pile up gbogbo nǹkan tí tẹ̀ rí ní gbòòrò gbogbo nǹkan tó wà lórí Facebook ó ṣe jẹ́ pé ńgbà kan bá bàjẹ́ ní Nàìjíríà la tó máa ń mójútó. bẹ́ẹ̀ sì ti wà yìí kò dẹ́ni kankan mọ̀ kò dọ́kùnrin mà kò dómìnrin mà kò dá olóṣèlú mọ̀ yóò dà fún bàbá bó ṣe jẹnu. ṣùgbọ́n yóò ké fún ẹ tó fún àṣebí. yóò ké fún àṣebí. ilẹ̀ àpòṣìkà yóò ti ba nǹkan tó dáa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá tá à ń sọ gbogbo ọlọ́pàá ń bọ́ sí yìí o ọ̀pọ̀lọpọ̀ ayé àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ti bàjẹ́ ọjọ́ iwájú yóò lọ dúró dè yín lọ́jọ́ iwájú. ẹlòmíì ó ti fowó ba ti tàwọn tó yẹ kó ṣeun gangan lógo lọ́la ó ti fowó ti ara ẹ̀ léèmọ̀. ẹ ti rí ibi tó ti mú. ọgbẹ́jọ́ ẹlẹ́bi dá. ẹ ti rí ibi tó ti mú. ọba ní Jésù sẹ́ni gbogbo ohun tẹ́ ń sọ yẹn lọ jìnnà gbogbo yẹn ló mọ̀ yìí pé orílẹ̀-èdè tá a wà yìí pé tábà ní parọ́ gbòye mọ̀ pé àwọn ọlọ́pàá wa wọ́n corrupt láwọn ibì kan níbẹ̀ now sẹ́rí ẹ jẹ́ ká wò ó sẹ́rí ojú mọ́ bẹ́ẹ̀ fi wò ó ní sẹ́rí gbogbo problem fault tó ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Mohbad ó ṣe Mohbad yẹn ìyá rẹ̀ lèmi dá lẹ́bi o ìyá rẹ̀ màá rẹ̀ sọ̀dí mo fi dá yẹ̀ lẹ́bi ìyá ń sọ yí pé òun ti gbọ́ wípé òun ó bọ̀mọ ológo òun ó ṣe gbá òun ó ṣàwo now gbogbo alájọ gbọ́ bẹ́ẹ̀ ni ó wá bí ọmọ yẹn náà láǹtí tó sọ ó pé bí ọmọ òun yìí ni yẹn ọdẹ gbé ọmọ yẹn lẹ̀ láti ọmọ ọdún 7 òkú òǹbẹ òun sọ pé ó bọ̀ ọmọ ológo sẹ́rí ẹ̀kọ́ màá fi ìtàn ara tèmi tí mo bá yín sọ̀rọ̀ màá fi ṣe àpèjúwe fún wọn. ọmọ ológo ọ̀rọ̀rùn láti tọ́jú rẹ̀ sọ yìí. màá fi èmi tí mo bá yín sọ̀rọ̀ lónìí tí mo bá yín sọ̀rọ̀ yìí màá fi ìtàn tara yé tèmi màá fi ṣàlàyé fún yín. ẹ̀gbọ́n sọ̀hún. sẹ́rí. ìtàn yẹn ibi ìtàn yẹn láti bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ asáré dọ́dọ̀ àṣìṣó ti ń tẹ àwọn bọ́tẹ̀ kan bí kọ̀tẹ̀ gbọ́dọ̀ tẹ́ délẹ̀. Ajíbọ́lá ọmọ Akínyẹ̀fà ẹ̀ bá orílẹ̀-èdè yìí dárò ara rẹ̀ àwọn igi àgbáyé tó yẹ kó máa fọ̀n káàkiri kan lórílẹ̀-èdè wo ló ti wá kó ní Nàìjíríà ni ká máa gbógo yẹn kiri ara wọn rèé o wọ́n ní Germany ní UK wọ́n sọ nínú news wọn pé ẹnìkan Mohbad Nàìjíríà bla 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 ògo tó yẹ kó fọ̀n wọ́n wá ṣẹ̀ṣẹ̀ ń sọ lẹ́yìn ikú rẹ̀ tá a fẹ́ fàyọ ẹ jẹ́ kọ́lọ́pàá ọmọ báṣẹ̀ wádìí lọ ṣùgbọ́n ẹ̀yin òbí làwa bá ní gbólóhùn láàárọ̀ yìí àníyàwó lo èbó lórí ọ̀rọ̀ ìyá tẹ̀ ń sọ àtọ̀rọ̀ ara yín ọ̀yà ìjẹ́ ká gbọ́. sẹ́rí gẹ́gẹ́ bó ṣe ń sọ lọ kó tó di pa lọ sójú ọjà ìyá yẹn àmójútó ni kókó tá a fèsì láàárọ̀ yìí. ó pọ̀ jù sẹ́rí ètò yìí ẹ̀kọ́ gidi ní gbogbo ẹ̀yin abiyamọ ẹ̀yin obìnrin mo fẹ́ kẹ́ ẹ gbọ́ ètò dáadáa láàárọ̀ yìí tí n bá wà ń bẹ̀ èmi ọ̀ dájà yẹ dọ̀bálẹ̀ tí máa fún ní ẹgbàá ni kì í ṣe ìyá gidi. bẹ́ẹ̀ ni máa sọ̀dí fún yín máa sọ̀dí irú ẹkún ìyàwó nìyá yẹn ń sun nígbà tọmọ yẹn kú nísìn mo ní mo fẹ́ sọ̀tọ̀ ara tèmi fún yín èmi tí mo jókòó wájú yìí tẹ́lẹ̀ bá sọ fún mi pé òun ní ogun máa sọ fún mi pé òun lógun tó èmi tí mo bọ́ sọ̀rọ̀ torí ìdí nìyí kó tó bí èmi. ogun raise to power 2 gan ni. raise to power infinity. bẹ́ẹ̀ ni màá sọ̀dí ẹ̀ fún yín lórí ètò sẹ́rí kó tó bí mi ojú ọmọ pọ́ bàbá tó bí mi
ó bí ọkùnrin ìyá tó bí mi gángan ìṣẹ́jú márùn-ún lẹ́ẹ̀fi sọ. bẹ́ẹ̀ni ìyá tó bí mi ìbejì ló bí lọ́kọ́ bí ṣùgbọ́n nígbà tó bí ìbejì yẹn láàrin bí ọdún bíi mélòó kan sí àwọn ọkùnrin méjèèjì yẹn kú ó tún bí mi ọkùnrin tó bàbá tó bí mi wòlíì alágbára ni tó gbóná tí ò sẹ́ni tí ò mọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà gbà wá kọ́ gbòjọ́ká ìsọ̀káládùá ni ó tún bí ọmọ ọkùnrin ìdògbé àbí ìdòwú sọ́rí ìdòwú yẹn bàbá mi lòun lọ ṣèṣọ́jí òun á mú dòdò kiri bọ̀ láti kiri ọmọ yẹn wá sunkún anira kò dáa kọ́ ọmọ kékeré ọjẹ́ dòdò kiri ọlọ́kàn sunkún ó ní bọ́ ọmọ ṣe sunkún ọbẹ̀dẹ̀ ṣe kú nìyẹn mú un lọ́wọ́ láìsàìsàn ó tún fẹ́yàwó mi ó tún bọ́ ọkùnrin ó ṣe ó wá rí pé ó bí ọkùnrin bíi mẹ́fà ọmọ òdùó wọ́n sọ pé kò ní bí ọkùnrin yìí láyé ẹ̀ àfọbìnrin ó wá lọ gbàdúrà òbóbìnrin wọ́n tó bá fẹ́ bọ́ òkè lọ sórí òkè ibi tí wọ́n ń bọ̀ rẹ̀ ẹ̀yin abiyamọ ẹ gbọ́ mi dáadáa o ó wá lọ sórí òkè ẹ̀kọ́ yẹn mo fẹ́ kẹ́ ẹ gbọ́ sórí ẹ̀kọ́ ìyà tí ń sun yẹn ẹ̀kọ́ burúkú gbà kò yẹ kó sẹ́rí ẹ mọ̀jà parọ́ kò wọ́ ọ̀tẹ̀ tí wọ́n fún ni kí ló ń fún ni nǹkan fún màá sọ̀dí ẹ máa gbọ́ èmi ó sọ̀dí sẹ́rí ńgbà tí wọ́n lọ sí orí òkè ọlọ́run kan ní bàbá mi sọ fún mi ọlọ́ ọjọ́ méje Ọlọ́run gbàdúrà fún ọmọkùnrin Ọlọ́run á sọ wípé nígbà òdi mọ́gbọ́n ọjọ́ kẹfà tó wà ní orí òkè bíríbírí ọlọ́ngẹ̀lì yọ sóhun pé òun ó bí ọmọ ṣùgbọ́n májẹ̀mú méje lọ́mọ yẹn ó bà sílẹ̀ ayé o ọ̀kẹ́lá májẹ̀mú màá sọ fún yín nìsín májẹ̀mú kanú ẹ̀ ni pé ìyá tó bá bí ọmọ yẹn kò ní bímọ mí láyé ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni tó bá bí ọmọ yìí kò ní bí ọmọ mí láyé ẹ̀ mọ̀ ọmọ tó dẹ̀ wà wájú tó wà sọ yọ ọ lọ o pé ṣùgbọ́n ológun ọmọ ni now májẹ̀mú méje ni o bọ̀ mọ́ kà sọ̀kan fún yín májẹ̀mú yẹn ni ẹ má sọ yòókù orí afẹ́fẹ́ la wa. orí afẹ́fẹ́ la wa wọ́n á bí èmi ìgbà wọ́n bí mi mọ̀mọ́ tó bí mi 26 years old ló wà tó fi bí mi kò bímọ mi mọ̀ tẹ́ ẹ dípọ̀ wọlé at the age of 83 years kò sí nǹkan oṣù mọ́ ọwọ́ mẹ́nu stop ni ẹ máa gbọ́ tí wọ́n sọ pé ìyá yẹn ṣe ìyá gidi nìyí o ìyá tèmi ó fààyè gba bàbá mi débi wípé lórí pé ọmọ yìí sẹ ọmọ yìí àwọn gbun àwọn sàṣẹ káwọn lè dúró tì ó fààyè gba bàbá mi débi pé kò yẹ tí má sọ yẹ ìyàwó tí bàbá fẹ́ ẹ̀rù ọba yìí kò fẹ́ yàwó pọ̀ mẹ́rìndínlógún pé ló bímọ fún 16 15 ló fẹ́ lẹ́yìn rẹ̀ ìwọ obìnrin wo ló lè gbarú ẹ̀. síbẹ̀ ìyá yín ò fi yín lẹ̀. kọ̀ọ̀kan bẹ́ẹ̀ kọ̀ọ̀kan lọ́dọ̀ bàbá mi ó dúró lẹ́yẹ ó ní gbogbo ojú ọ̀sẹ̀lẹ̀ òun ó dúró tọmọ òun ni. títí tó ti gbọ́ lérí láti bẹ̀rẹ̀ ó sì fẹ́ kọ́ sẹ́. bẹ́ẹ̀ ni títí tẹ kú kò kú ọ̀nbẹ bàbá mi tún kú kò tún kú ó tún dúró nulẹ̀. kàṣà. ìwọ sunkún yà ní ìsìn máa sọ fún yẹn tó mu tírú ẹ̀ wá fi ń sọ̀ lórí afẹ́ tí gbogbo ayé ń gbọ́ kò sẹ́ni ìwọ wo ló sọ pé ológun. tẹ wà Nàìjíríà tíyàwó yín wà ń lo. bẹ́ẹ̀ ni èmi sì tún lára ẹ mọ́ èmi lára ẹ mọ́ ẹ̀wọ́ bẹ́ẹ̀ ni. orí fóònù lẹ́tí sọ ẹni tí ọ̀rọ̀ alẹ̀ lẹ́dẹ̀ kankan. bọ́ọ̀lù ẹ̀ ṣe rìn láàrin obì méjì torí èéfín mi. ẹ wá sọ yí pé káwọn mẹ́rìndínlógún. ìyá dànsí fẹ́ sọ̀rọ̀. ok ìyá dànsí fẹ́ sọ̀rọ̀. ọ̀ya. ẹ̀kọ́ ni fáwọn obìnrin. mo ti gbé sọ́wọ́ àṣìṣó. ẹ̀kọ́ ni fáwọn obìnrin. ọmọ ṣe o. hello. ẹ kò jùmọ̀ láyọ̀ o. ẹ káàárọ̀. hello. ẹ jọ ṣe ń gbọ́ mi o. à ń gbọ́. gbogbo Nàìjíríà ń gbọ́ yín ìyá. gbogbo àgbáyé ń gbọ́ yín. gbogbo lé ẹ ṣe gan ẹ káàárọ̀ mo kí àṣìṣe lágbára olúwa ẹni tẹnu gbóbi ọwọ́. ẹ jẹ́ kàn fún mi ní bíi 1 minute or 2 minutes. ẹni ká bá àwọn òbí sọ̀rọ̀ abiyamọ ni mí mo lọ́kùnrin mo lóbìnrin. And like I used to say on this platform, I've been in this country since 76, 77 ni mo decide láti stay. Ṣé rí obìnrin yẹn láti day one lèmi ti bú mama Mubarak mama Ìmọ́lẹ̀ ṣé Mohbad ni àti ìbẹ̀rẹ̀ èmi ò tiẹ̀ mọ gbogbo eléyìí lèmi ti bú. Then nígbà tí mo ń pray nígbà tí gbogbo kìíní yẹn ṣẹlẹ̀ I knew that Mohbad kò kú tó fi sí. That's 2 things that I know. Mama Mohbad okay wọ́n ti jíṣẹ́ fún ẹ láti ìbẹ̀rẹ̀ ẹ jọ kí ló dé nígbà tó ti jíṣẹ́ fún ẹ wọ́n ní ogun àwítẹ́lẹ̀ kò ń parọ́. bẹ́ẹ̀ ni. ká ní wọn ò jíṣẹ́ even wọn tó bá tẹ̀ jíṣẹ́ fún ẹ tó bá yẹ pakuru léèyàn ó fi ọmọ lẹ̀ láti age of 12 because wọ́n ní 15 years ago ló ti fọmọ yẹn lẹ́gbàá tí mo calculate ẹ̀. bẹ́ẹ̀ ni. and Mohbad is 27 years old. That's 12 years ló ti da àwọn ọmọ yẹn sí agbada bàbá yẹn. According to the research tí mo ṣe tí nǹkan bá ṣẹlẹ̀ mi máa ń ṣe research gan. Mohbad ní àbúrò obìnrin àbẹ́gbọ̀n obìnrin tailor ló ṣe ilé bàbá ẹ̀ ló ti ránṣọ òun kò lè further school ẹ̀. ẹjọ níbo lóbìnrin yẹn wà. àbí.
ṣé abroad ló wà ní àbí nàìjíríà tí ò fi rí sáwọn ọmọ ẹ̀. Why is it now that she's crying? That's it. Mo ti sọ from time pé kó má fún any of them wọn lówó mo blame bàbá gan. Ẹ lọ wo fọ́nrán tó lọ sílé Naira Marley àbí kí wọ́n ṣe ń pè é. Ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ bí ẹni tí ò jẹun kánú. Ẹnìkan á tọ́jú ọmọ mi, ẹnìkan á búlù ọmọ mi. Ọmọ mi dẹ̀ sọ pé kí wọ́n ń búlù òun. Ó wá lọ síbẹ̀, ó wá lọ ń tẹ́wọ́. Naira Marley wà lórí bẹ́ẹ̀dì. Ẹ lọ wo fọ́nrán yẹn. So àwọn méjèèjì mo blame wọn. Ṣé wá rí ẹ̀yin òbí tí àwọn yín bá fẹ́ ṣe iṣẹ́ orin àbí iṣẹ́ ìtàgé àbí kílẹ̀ ṣe ń pè iṣẹ́ entertainment. ẹni tó bá fẹ́ bá èṣù jẹun ó láti ní síbi tó gùn nílùú iná wọ́n ṣe o. gbogbo tí ń dán kọ́ ni wúrà. God bless you my dear. ẹni tẹ bá mọ̀ pé àwọn ọmọ yín ẹ máa gbọ́ mi clearly ẹ̀yin òbí tẹ bá mọ̀ pé ọmọ yín fẹ́ ṣiṣẹ́ orin you need to be ready. tó bá yẹ pé fẹ́ lọ béṣù jẹun nítorí ọmọ yín ẹ béṣù jẹun. tẹ bá fẹ́ dàjẹ́ funfun ẹ dàjẹ́ funfun torí ọmọ yín. tẹ bá fẹ́ lọ sùn sórí òkè ẹ máa lọ sùn sórí òkè torí ọmọ yín. tó bá yẹ pé mọ́ṣáláṣí lẹ fẹ́ máa lọ kí tẹ̀sùbá yín kó gùn dé láti sọ́nà délẹ̀ ẹ lọ ṣe torí ọmọ yín. because iṣẹ́ yìí kì í ṣe iṣẹ́ ojú lásán. it's like àwọn tó ń ta gòrò àwọn tó ń ta lace ẹ lọ bèrè. ẹ láti rìn ẹ̀yin òbí tọmọ yín bá fẹ́ ṣe music àbí tọ́n bá fẹ́ lọ sí industry àwọn orí ìtàgé ẹ láti jí this is the reality. then. ẹ ṣíà programu yìí kọ́ dọ́dọ̀ àwọn òbí là ń bá sọ̀rọ̀ láàárọ̀ yìí ẹ ṣíà ẹ̀. you fail us woefully. ìlú tèmi wà yìí ní UK yìí bully wọn ò fi ṣeré rárá ní school ẹ máa sign contract ọmọ yẹn bá fẹ́ wọ school fún bullying. wọ́n búlì ọmọ yẹn kọ petition sí yín up to now tó bá yí pẹ̀lú yìí ni ṣe rí ẹni tó kọ petition sí yẹn á ti resign bọ́ nàìjíríà gbogbo ojú náà ń jẹ so wọn ò mójú tó korò so they don't care. ṣe ọlọ́pàá nàìjíríà mo challenge yín ní wákàtí yìí pé ṣe rí ikú ọmọdé yìí ẹ gbọ́dọ̀ bó mọ́lẹ̀ bẹ́ẹ̀ ṣe ń bó mọ́lẹ̀ o. ọ̀rọ̀ ni màmá yẹn sọ ọ̀rọ̀ ni tó ẹ parí ọ̀rọ̀ ni màmá sọ sẹ́gbọ́n tí màmá náà sọ nípa ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ńlá ni màmá sọ láti UK fún wa yẹn sẹ́rí ẹ jẹ́ ká bá wọn òbí sọ̀rọ̀. so mama ẹ̀yin ò kò. màmá mi ò kúrò títí àníṣe age of 26 nìyá mi ti wọ mọ́nú stop kì í ṣe mọ́nú pause o mẹ́nu stop. 26. years old tó ṣe bí mi. tí wọ́n ṣe bí yín tán. ló ti wọ mẹ́nu stop kì í tún ṣe mọ́nú pause o kọ̀dẹ̀ bímọ míì mọ́ tẹ dipo ku at the age of 83 years. sáà fi fẹ́rù fi yẹ. filẹ̀ fi kọ́ ní lásìá kò sí kúrò nínú ilé yẹn bàbá yẹn dẹ̀ fìtìnà tiẹ̀ ó fẹ́ yàwó lé ó sì ìjọ yà mí lẹ́nu pé ìgbà tí bàbá tó bí mi kú ọmọ tó wà lọ́wọ́ mọ̀mọ́ tèmi ọmọ mẹ́rìnlá ni ọmọ ọlọ́mọ ni o àwọn ọmọ orogún tó filẹ̀ ọmọ oṣù mẹ́ta wà nbẹ tí yà mí ń tọ́jú tó wà lọ́wọ́ bàbá kú èmi ò gbé lọ́dọ̀ ilẹ̀ Ìbàdàn mọ́ wa mọ̀mọ́ wà lẹ́dẹ̀. àbájọ wọn ni pé ìyá ọmọ ni ìyá ń jẹ. bẹ́ẹ̀ni kò wọ́ọ́rì yóò taṣọ ẹ̀ nítorí ọmọ ọlọ́mọ ẹjọ́ àwọn abiyamọ ẹ dákun kò sí tó o bá ti gbọ́ kò sẹ́ni tó o bá fẹ́ jẹun ẹ jẹ́ aṣọ kan fún even pàápàá jùlọ tẹ́ bá wò nu Bíbélì gan sẹ́ẹ̀rì ẹni tí obìnrin tó bá forí balẹ̀ lábẹ́ ọkọ rẹ̀ ó di dẹ̀ kó jèrè ọmọ Sẹ́rà pé ọkọ rẹ̀ lólúwa mi òun ló fi bí ọmọ àròlé tá à ń sọ pé Ísáàkì ó pè lólúwa mi ẹ má jà kò sí ìgbéyàwó kan tó jẹ́ 100% tó perfect. ṣé ẹ ti fẹ́ gbọ́ ọ̀tọ̀ ọ̀rọ̀ kan sà. ojú ò ní tìyẹn o ojú ò ní tìyẹn ọ̀rọ̀ tí aníyàwó lo èbó sọ yìí ẹ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ o ẹ̀yin òbí ẹ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ o ìyá at 83 ìyá ọ̀dẹ̀ yẹsẹ̀ ńlẹ̀ ọkọ wọn torí ọmọkùnrin kan tí wọ́n bí wọ́n forí la gbogbo ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin sí ìwé wọn lè ṣerú ẹ̀. ó lè ṣe. ìyá sì mọ̀ pé àwọn bímọ ṣé kí n má tẹ̀ gbogbo ẹ̀ tẹ̀ ń gbọ́ mi aníyàwó lo èbó ó ti kọ̀ǹtẹ́ẹ̀sì láti jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ kìí ṣe pé àwọn tí wọ́n fẹ́ wọ ọ̀dọ̀ àwọn àgbààgbà tó jẹ́ àwọn ọlọ́lá Nàìjíríà tí wọ́n sọ pé ta ní ń bọ̀ kí ni mo fẹ́ fà sójà ni wọ́n bẹ̀ ṣe ń wò wọ́n àyà wọn bẹ́ẹ̀ lo ìbò mo sọ yẹn nítorí pé ìwọ abiyamọ tó jókòó tó ní wọ́n ti lọ́mọ ọmọ òun ní ọkọ̀ dramọ́tò. ìtí bàbá mi ò ṣe ń gba ayé ẹ̀ Ọlọ́run ti ní kẹ́mi ò ṣe. bàbá mi tí ò ṣe gbogbo ẹni mo fi sọ tí ò ṣe ń gba ayé ẹ̀ Ọlọ́run ní kẹ́mi ò wá ṣe. mo wà níbi kan lánàá
mò ń wàásù ńbẹ lánàá gbogbo àwọn yẹn lálálá wà ńbẹ ràfàrọ̀ mi kò wà ńbẹ pásítọ̀ tún ni wọ́n. wọ́n tún wò wọ́n gbogbo wọn bẹ̀ sí wò mo ní sórí tó bá ń wò ìtorí tèmi ń ṣe ìyá mi ti forí ńlá kú fún mi ní. ó ti tán ẹnu nǹkan tá a fẹ́ gbọ́ nìyẹn ìwọ òbí sọ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn ẹ̀yin èèyàn wa àní ẹ ṣíà ẹ̀ fún àwọn òbí ààrẹ mi ṣe ti pọ̀ jù láyé òde òní no time for prayer. ṣé n sọ láti kìlọ̀ fún kò sí àsìkò fàdúrà fọmọ. láti kìlọ̀ fáwọn òbí tí wọ́n Kọ́lọ́run ṣàánú wa. pa ògo ọmọ wọn tán bí táwọn náà sì lọ́mọ ológo lọ́ba ń sìn ṣùgbọ́n tọ́mọ yẹn sì wà kékeré. ṣé rírú Mohbad yìí ẹ̀kọ̀ọ̀kan nírú wọn máa ń wá o sínú fámílì o bí irú ẹ̀ bó ṣe wà ẹ́ bí after 100 years. ó lè jẹ́ generation mẹ́rin sí márùn-ún ńlọ yẹ kó jẹ ọrọ̀ tó máa kó wọnú ilé yẹn. bí after 100 years nírú wọn máa tó tó.